mo kí gbogbo àwọn ọmọ Kwara State a kú ọdún ẹ̀mí sọ̀pọ̀lọpọ̀ ẹ̀. mo ní ọ̀rọ̀ mẹ́rin kan mo ní ọ̀rọ̀ àwọn àfáà mẹ́rin kan tí mo fẹ́ treat lénìí. àkọ́kọ́ mo wo prógámù àfáà kan tó jáde tó sọ̀rọ̀ tó ní àwọn ìjọba tàná kò ní padà wá mọ́ lénìí. àgbọ̀ àfáà ní ọ́ ìwọ tó sọ bẹ́ẹ̀, ìwọ àfáà tó sọ bẹ́ẹ̀ àgbọ̀ ní ẹ́. torí tẹ́ ẹ bá ṣàgọ̀ ṣé ìwọ lọ́lọ́run tó fi máa ń sọ fún wa wípé àwọn ìjọba tàná ò ní padà wá mọ́ lénìí? àbí wà tọ́lọ́run jọ jòkó ẹjọ́ ń pín àbọ́lọ̀ ti fi rẹ̀ ẹ́ pé nítọ̀ àwọn tàná tó lọ yìí ò ní padà wá mọ́ lénìí. ọ̀rọ̀ rẹ ti wá jẹ́ kó yé mi wípé alátẹnujẹ àfáà ní ẹ́, èyí sàfáà, wàláhì èyí sàfáà. àwọn tó bá nílà káyì tèrí wọn pé tí wọ́n bá gbọ́rọ̀ tó sọ yìí kí wọ́n wá gbọ́ sí ti jó ní iná tó tún sọ tó ń bú àwọn ìjọba tèmi tó wà ń bẹ́ẹ̀ tó sọ pé ní 250 ni wọ́n máa ń fún ọ tẹ́ bá jọ pàdé lóde. tí wọ́n wá gbọ́ tèyí tó tún sọ náà yìí pé ní àwọn ìjọba tàná ò ní padà wá mọ́ lénìí, wọ́n ti mẹ́pọ̀ lóhùn sí lára rẹ̀ ní tó jẹ ló ń wá. tí tọ́lọ̀ bá ń bẹ lára rẹ̀ ó yẹ kó dúró tí Ọlọ́run ọba ó yẹ kó dúró tì ní. ayé ò gbọdọ̀ máa rí ẹ wípé ìwọ náà ló ń sọ rógbárúgbá ń bì, ìwọ náà ló tún ṣe rógbẹ̀rógbẹ̀ níbi tí bíi. ẹni tó bá nílà káyọ̀ wọ́n ti mọ̀ pé lè ṣàfáà lọ́dọ̀ tèmi wàláhì èyí ṣàfáà. torí tó pé àfáà bá ní ẹ́ kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la, sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún wa. ok táwọn tó ń sọ̀pọ̀tì yìí tí wọ́n bá wọlé kí ló sọ fáráyé? tí wọ́n bá ń fún yín lówó tí wọ́n ń gbówó fún ọlọ́lẹ́yìn, ó yẹ kí rí rẹ pé kò wò yí pé ní èyí sí Ọlọ́run débi tó mọ̀ wíwí kú fáwọn èèyàn. èyí àfáà tẹ́ ń bá àfáà jẹ náà nì wá sí wa ní ẹgbẹ́ mọ́tẹ̀ lọ́rọ̀ ni wa tẹ́ ń bá kiri. tí wọ́n bá wárù rẹ tì nínú ọjà náà mọ̀ èéfì rẹ̀ ló bù ọ lójú, èyí sàfáà. tí wọ́n bá wọ ọtí nínú ọjà náà mọ̀ wàláhì èéfì rẹ̀ ló bù ọ lójú, èyí sàfáà. afọ́sẹ̀ máa sọ bígbà kún àtọ́ náà jọ pin kí ni wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la tó láwọn ìjọba tàná ò ní padà wá mọ́ lénìí. tó ẹgbẹ́ ìta náà bá ṣe dá ló sọ yìí hùn. gbogbo ayé ló mọ̀ yí pé ní ìjọba tàná ìjọba àlùbáríkà ni, ìjọba tí ìlú òtún lórí wọn. ìjọba tèní èyí tẹ́ ń ba ìjọba tèní jẹ́ náà nì, èyí tẹ́ lè sọ òdodo ọ̀rọ̀ lérí ìjọba tèní tá wà ń bẹ̀ yìí. ṣé ẹ mọ iye ìlú tó ti gba ahoro lérí ìjọba tiwọn? ṣé ẹ mọ báyìí lẹ́sẹ̀ kíbò sí ìnira lérí ìjọba tiwọn? ẹ̀yin àfáà yẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ bá sì lè pé nǹkan tí mo sọ yá abẹ fẹ́ sàsí mi ẹ fèrè jóná ẹ gbóhùn ara yín kẹ tó bẹ̀rẹ̀ tíra yín ti pe àwọn ègèdè burúkú lẹ́yìn lérí tẹ́tì lálàsẹ̀ wọ́n fi álìfù hàn yẹn sọ pé jíìmù ni. ṣé èmi bẹ́ẹ̀nú àwọn tẹ́ pé náà mọ̀ fi tíra dẹ́rùbà? tíra pẹ́ ògùn kóyákóyá ń bẹ lọ́wọ́ ti tèmi tí bá pe odù fàtàn lẹ́yìn lówó wàláhì tàlá ó tẹ̀sẹ̀ lébọ̀ fún yín ò ní rí yanjú fún yín. ẹ̀yin ń bọ́ àwọn tàná yìí sẹ́fẹ́ sọ pé ní ẹ̀ bẹ́nẹ́fìtì orí lára wọn bẹ́ẹ̀ ṣe ṣe láì làwádìí náà nù rárá àdátẹ̀ ń bá kí náà nù ẹsẹ̀ nu fífọ́n kábínà wẹ́dà ẹ̀ gbádùn ti yín nù. àfáà kan náà tún wá jáde, òun náà tún wá ní ọmọ àlè lọ́rin ní ó sọ wípé òun ò rí iṣẹ́ tí gọ́fìnà wa tèmi yìí ṣe. ìwọ sọ pé ní afọ́jú èèyàn ní sọ pé òun ò rí iṣẹ́ tàwọn tèmi tí wọ́n ṣe, afọ́jú èèyàn ní sọ pé òun ò rí tàwọn tàná. tó báyìí ti rí tàwọn tàná ó ti fọ́jú láyé ó tún fọ́ lálẹ́ kìámọ́. afọ́jú ni ó fọ́jú láyé ó tún fọ́ lálẹ́ kìámọ́. ọmọ sì ti sọ̀rọ̀ ọdún inú àlùkùránì abáṣà wàtáwà lá ajá haúlẹ̀ hamọ́. wọ́n tó bá ti fọ́jú láyé tó rí tàwọn tàná tó rí sàwọn tàná ó tún fọ́jú lálẹ́ kìámọ́ náà. ládùú iṣẹ́ táwọn Sàràkí ṣe nílọrin yìí ní Kwara yìí kí wọ́n sọ pé ò rí. tó bá rí ò rí airport lọ́rin ṣe bọ́ ní ìgbà tẹ́ ti gbé kúrò ojú rẹ̀ fọ́ orí yìí, ojú rẹ̀ tún fọ́ orí skul mọ̀lété yunifásitì mọ̀lété ò tó rí yìí náà. ládùúrú àwọn iṣẹ́ tó pọ̀ tí Sàràkí ṣe sí Kwara State yìí, ládùúrú iṣẹ́ tó pọ̀ tí Fàtáyì ṣe sí Kwara State yìí, ọ̀tẹ̀lẹ́ fi ń sọ̀rọ̀ aláburú ní irú yìí ṣàfáà. àyìn àfáà jẹ́ pé ní tọ́lọ̀ bá sí gàgà yíwó ẹ̀ jóná látà ẹ̀ tó jó dálì kìámọ̀ ni. eléri burúkú èèyàn ni ó tẹ̀lé yín ní ó mọ̀ sọ pé ní òótọ́ lẹ sọ, eléri burúkú èèyàn ni ó sọ bẹ́ẹ̀.
ìwọ tó bá ti rí sí àwọn tàná so wá lè pa àwọn náà rí sí àwọn tèmi ayé ò lórí sí àwọn tèmi náà tí wọn náà rí tàwọn tàná a sì mọ̀ pé owó ní ṣiṣẹ́ lára yìí sí owó tẹ gbà lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ bá wá jáwọ́ kò ní eri burúkú àtòfò tẹ́ ń bá kiri yìí wàláhì ẹ̀ sì rí ibú látàrẹ ẹni tọ́lọ́run fẹ́ torí pé ẹ mọ ipò tí Dr. Bukola Saraki wà lọ́dọ̀ náà tẹ́ ń takò ṣé Bukola Saraki lẹ́ ń bínú ni bí àbá ẹ̀ lẹ́ ń bínú ni kò yé wa ẹni tẹ́ ẹ sì ń sọpọ́tì yìí a gbọ́ nínú ìtàn rí pé ní ìran wọn kan ó ṣe ọmọ Kwara State yìí lóore a gbọ́ rí nínú ìtàn àwọn Saraki náà là ń gbọ́ láti day one wípé wọ́n ráwọn èèyàn ní Mẹ́kà wọ́n ráwọn èèyàn ní umura kàkà kẹ́yìn wa máa ráwọn èèyàn ní Mẹ́kà kẹ́ máa ráwọn èèyàn ní umura kẹ́ máa rí dáadáa táwọn èèyàn ṣe ẹ̀wọ̀n lẹ́rí ń pín fáwọn èèyàn kẹ́ ráwọn èèyàn lẹ́wọ̀n kẹ́ fọlọ́pàá tẹ́tí èèyàn kẹ́ ni wọ́n ń pè wọ́n l'Ábùjá kí náà DSS ń pè wọ́n ní Kwara ìtẹ́ ń bá káàkiri nu ṣé eríire lẹ́ ń ṣe ní àbẹ́rí ibú erí burúkú lẹ́ ń ṣe ẹ̀yin lẹ́ wá sọ́sẹ̀ rí mọ́ yín lọ́rùn tí ẹ̀ lè mọ̀ pé ní àfàgbà ní ẹ sì ń bó kọ́lé yín ẹ sì ń lálàsí rẹ̀ ẹ sì ń bó kọ́lé yín jẹ́ nítorí àtẹnujẹ́ ẹ bá lọ lè sọ́ra wàláhì billahi ilẹ̀ sí láìláì láwa ẹ parẹ́ máa yé la táyé ò ní gbọ́ òun yín mọ́ àfà yóò dóògùn sẹ́mọ kí àfà dóògùn sẹ́mọ tán ń pè láfà dóògùn káfà wà láyé bí aláìsí iná náà ń pè láfà dóògùn ẹ dóògùn máa yé la wọ́n àsìkò lè tẹ̀ ń ṣe yìí èèyàn ni bàbá Sheikh Kamaldeen èèyàn ni bàbá Sheikh Adama èèyàn ni bàbá àgbà Ìgìdòmọ̀ àwọn òṣèwà àti erí burúkú tẹ̀yìn ń ṣe yìí tẹ̀yìn sí àwọn èèyàn lọ́nà tẹ́lẹ̀ ń ṣe wá sí èèyàn àfa àbú àfóòsì àfóòsì náà afẹ́lẹ̀ kẹta àbá tó sọ wípé ní àgbàfà lòun ní Kwara State yìí gbogbo àwọn olóṣèlú wọ́n wà lábẹ́ òun ìwíkúwí ló wí o èyí sàgbàfà ọmọdé àfà nìyàn tó bá joyè bàbá ọba ìlú Ìlọrin bàbá ọba ìlú Ìlọrin èyí fi èyí sì yàn fún lóyè wọ́n kàn lè fún yàn lóyè tán kẹ́ni tí wọ́n fún lóyè kó máa ṣe bí eléri bú káàkiri ni kó máa sọ àwọn ọ̀rọ̀ àsọgbọnú káàkiri ní tó jẹ nìwọ́n wá ìwọ tó ṣẹ̀ṣẹ̀ máa pè ipe ebi ń pa àwọn ọmọlékéwú sáfàgbà máa ń pè ipe ebi ń pa àwọn ọmọlékéwú ẹfun alówó ẹfun alójẹ afẹ́ ránjẹ fáwọn ọmọlékéwú sáfàgbà nu sí àfàgbà ó máa ń sọ̀pọ̀tì ẹnìkan yóò máa bú ẹnìkan fẹ́ nìkan yóò máa jẹ́ bí yóò máa jẹ lọ́hùn ó sọ ẹ̀dí tsọ̀tsọ̀tsọ̀ oníjẹkújẹ kiri ayé ìsìláfà àgbà ni ọ́ kọ́dà gọ́ọ̀nà fún mi lápò rẹ̀ sí ẹwà àfáà náà sì ní wọ̀nyí èyí táwọn tàná ti ṣe fún wọ tó lè sẹ̀sùn orí ẹ̀ tán ó mọ yí ọ̀nà tó facilitate wá sí ọ̀dọ̀ yín láyé àwọn àdáwọn tàná ló ti rí ọ̀dọ̀ àwọn tàná ibẹ̀ ló ti rí kò níye tó gbà ó sí níjọba àmọye èèyàn tó gbaṣẹ́ fún ó jẹ́ ẹ̀sìn ó jẹ́ kankan ó sì ń gbaṣẹ́ ó sì ṣe gbàgbé olùwà níjọba Mẹ́kà tó lọ níbo ló ti rí Mẹ́kà tájá mẹ́sì rẹ̀ lọ níbo ló ti rí ẹ máa dúró pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ máa dúró pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ máa sọ wá sí bẹ̀rù Ọlọ́run ẹ máa sí wá sí bẹ̀rù Ọlọ́run ẹ má torí nǹkan tí wọ́n fún yín tá a bá fẹ́ claim pé àfa àgbà ni ẹ ó dúró nídò bàbá Sheikh Kamaldeen bàbá Sheikh Kamaldeen àfa àgbà ni wọ́n tó yanjú láyé bàbá Lawali àti bàbá Saraki wọ́n wà neutral ni wọn ò gbé ẹnìkan fẹ́ nìkan wọn ò takọ ẹnìkan sẹ́nìkan wọ́n wà dédé láàrin àwọn méjèèjì bọ́ta ṣe wà láàrin wọn láàrin bàbá Lawali láàrin late governor Lawali àti bàbá Saraki bàbá òfì síbì kan ju bì kan lọ àfa àgbàánu àwọn táwọn àmàlà àfa àgbàánu bàbá Sheikh Adama wọ́n dúró ní dòdédé wọn ò fi síbì kan jẹ nìkan lọ àwọn tá a lè sọ láfa àgbàánu bàbá àgbà Ìgìdòmọ̀ àfa àgbà ni wọ́n dúró dédé bàbá alẹ́ Salati àfa àgbà ni wọ́n dúró dédé bàbá Anípàkátà àfa àgbà ni wọ́n dúró dédé bàbá oníwàásí àgbáyé àfa àgbà ni wọ́n dúró dédé kí ni ìdúró dédé tẹ̀yìn dúró tún wá lójú tí gọ́fúnà mọ̀tá ó gbáko rẹ̀ sí wá ó gbé alátẹnujẹ elébi àtẹnu síbẹ̀ ọ̀tá náà ṣe gbé wá fún ọ nu àbẹ́ ọ̀tá náà ló gbé wá bẹ̀ fún ọ rí àbí wọn ò gbé owó fún ọ rí àbí wọn ò ní pàtì tí wọ́n kó lérí àwọn ọmọlékéwù rẹ tó kó jọ aṣọ tó bá ti ya yánmọ̀yánmọ́ àwa ló hàn jagbajàgba ni tẹ́ ẹ̀ bá sinmi láti máa sọ ọ̀rọ̀
àwa náà ní sinmi láti máa nà yín nípa àṣà ọ̀rọ̀ kò bókò Dr. Bukola Saraki làwà bí ti ń ṣe mọ́nu. Àfáà kan náà tó wá jáde bí ẹ ṣe ìlejò àbí kíní kan tiẹ̀ ní ó pin ara wọn ni àbí something like that gbé ọ̀nà ìsàlẹ̀ kókó ń bẹ̀ òun náà bá tún jáde sọ̀rọ̀ tẹ̀ tọ́ sí wọ lẹ́nu ìwọ tó yẹ pé nìkan kan benefit orí lára rẹ rí o sì ló jẹ́ sí gọ́vnà èèyàn mélòó ni wọ́n fún níṣẹ́ bàbá Ìmámù Gàmbàrí látìgbà tí wọ́n ti wà ní ìmámù bí wọ́n ti tó yẹ ìjẹ́ fún wọn ní wúmọ́ra rí bàbá Ìmámù àfi bu yín o àti fi túnà sí rí yín ẹ má bínú torí tọlọ́run àwọn ọmọ ọ̀sán ni máa ń kó gbóngbó bá yà wọn bí bàbá Ìmámù Gàmbàrí bẹ́ẹ̀ ti tónu ọlá ńláhùn kí bàbá mọ́ ti lọ múra ẹ sì ní ẹ ṣe ìlìjọ ní ẹ bàbá mọ́ ti lọ Mẹ́kà o sì lóun ṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà òun rí gọ́vnà ẹ sì rí nǹkan ṣe fún wọn ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ yìí hùn lẹ́ẹ̀sì ojú ọ̀nà ọ̀dọ̀ yín tí o gbẹ irú kótókótó hùn sẹ́yìn tẹ́ ẹ̀sẹ̀ ògbélé yìí lẹ́sẹ̀ ojú ọ̀nà irú rẹ̀ náà ń sọ̀rọ̀ ẹ má tọwọ́ bọ̀ alẹ́ nù ọ̀rọ̀ wà ńlẹ̀ á túnà sí rí yín èèyàn mélòó lẹ fún níṣẹ́ ẹ̀sìn lẹ́sẹ̀ ìlíjọ ni ẹ́ èèyàn mélòó láyé rẹ̀ dá látọwọ́ rẹ̀ inú àwẹ̀ yìí sọ yé èèyàn tó ràn lọ́wọ́ pẹ̀lú oúnjẹ sọ èèyàn tó ràn lọ́wọ́ pẹ̀lú ìkàdé mèremère dáadáa ẹ̀yin tẹ́ ìrọ́ náà ṣe tẹ́ ìrí nǹkan kan ṣe ẹ̀rí nǹkan kan fà wá wọ́n náà sọ̀rọ̀ ẹ wà fẹ́ bí kẹfù ẹ mọ tẹ́ mọ jáde sọ àwọn kan bẹ tẹ́kítà bá ṣe ẹyọ kan wà láàṣọ mẹ́wàá fún aṣọ mẹ́wàá sí yín padà ẹyọ kan lẹ́sọ̀ alẹ́ fi gba mẹ́wàá tẹ́ ẹ̀ bá sì dákẹ́ àti mọ blackmail Dr. Bukola Saraki kẹ́ mọ blackmail ẹgbẹ́ wa àánú ní sinmi láti mọ nàí nípa sàn àgbákò ọ̀rọ̀ ẹgbẹ́ wa lálùbáríkà jẹ́ ẹgbẹ́ yín lọ PDP ó lálùbáríkà ju APC lọ gbogbo ayé ló mọ̀ ẹ̀yin tẹ́ ẹ dé tẹ́ kó àgbákò nira dé ẹ̀yin tí ìlú tú lásìkò yín tí ìlú ń da horo lásìkò yín ẹ̀yin náà ń sọ̀rọ̀